Awan. Adúpẹ́ fọlọ́. Ẹ má bínú. Ṣé ẹ̀yin ni wọ́n lé ẹ̀lẹ́ táìsì inú ẹ́stéètì ń bí? Ṣé ẹ̀yin kọ́ ni? Àlẹ́ táìsì o. Ok, táìlà lẹ́yìn àbí? Ọmọ ní wáwà sọ̀rọ̀. Táwa lẹ bèrè. Ọmọ yín ni abẹ́rẹ́. Ẹ má bínú, báwo lẹ ṣe wọlé síbi gangan? Aṣí látẹ̀yìn ni. Ọ̀rẹ́ mi mọ bí ẹ ṣe ń sílẹ̀kùn látẹ̀yìn. Kápẹ́ntà ni mo wá sí látẹ̀yìn. Òun pápákọ̀ àjọ. Ìwọ sílẹ̀kùn látẹ̀yìn? Mo dáràn. Ṣé ó jẹ́ ilé family house yín ni? Ọmọ bí ẹ ṣe ń sílẹ̀kùn látẹ̀yìn sá. Ok, kí ni kókó nǹkan tẹ bá wà gan? Sorry o. Ṣé wọ́n ti sá fún ilé ẹnu gbàtẹ́ débi báyìí? Mo lọ mú mọ́ọ̀tì inú fíríjì gbàtẹ́ ìdè jáde. Èmi náà mú meat pie mo ti jẹ tán. Láti lè yín àbí gbàtẹ́ débi? Mo bá nu microwave wọ́n ẹ̀sẹ̀ yẹn tán gan ni mo. Ẹ gbà mí kẹ̀. Níbo ni mo ti rí àwọn wèrè? Ṣé ibi báyìí jọ ṣé ẹ rò pé áùsì àwọn kí n tó máa ń kóyàn jọ lẹ wá sí ibi báyìí ni? Àkọ́kọ́ náà kílẹ̀ wá gangan tálẹ̀ bèrè kí ló ṣẹlẹ̀? Àlá wá káfí wá káfí. Kàfáyá. Káfí ni mo pè fún ọ. Arákùnrin farabalẹ̀ jáde. Ó tutù. Ìgbésí ayé bí ìgbésí ayé ẹ̀ ṣe máa tutù ló ṣe tutù yẹn. Torí mi ò bọ́ sí kìtìnì oní kìtìnì ìwọ níwọ̀ jẹ́ meat pie nínú kíní. Ó dẹ̀ tún mú mọ́ọ̀tì. Kàfáyá lẹ bèrè. Ó kékílẹ̀ ìyá àti kàfáyá dà papọ̀. Ẹ ṣe dáadé wa Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sánkú. Àmín. Ẹ ní di àgbáyà. Èmi ni mò ń ṣe ayébẹ̀ fún Kàfáyá. Èmi ni fiancé ẹ̀. Fiancé. Àwa rí òdòdó kan lẹ́yìn àgbàlá yín. Mr. Ayuba ẹ̀yin ní sùúrù náà tó ti yé yín ẹ̀mí ò mọ̀ ẹ gbọ́ kí ni ayébolẹ̀ lẹ́yìn sí. Èmi ni mò ń fọ́ káfí lẹ́nu. Ẹ ń fọ́ káfí lẹ́nu. Sórí káfí ò pé orí Kàfáyà ò pé ni ìgbà wo ló lọ rẹ́díṣà sọ́dọ̀ àwọn tó ń ja boxing tí ò jẹ́ mọ̀. Irọ́ kì í ṣe boxing èmi àti ẹ̀ ń bára wa sùn. Lọ́kọláya. Ní sàn. Mo dáràn. Ìyẹn ní Kàfáyà. Lẹ́yìn bẹ́ẹ̀ sí wáyé. Kò tó fẹ́ sọ tán ni káfí. Ó ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi. Kàfáyà gbèsè lédè ta ẹjọ́ iṣẹ́ kílẹ̀ yìí ṣe gangan náà. Èmi ń fa pákó ní sọ́ọ̀mìlì ni. Kápẹ́ntà lè ọ̀dọ̀ ẹ̀ ní wọ́n ti ń ra pákó. Àgbàlá ìjọ sọ̀rọ̀ ẹ̀bọ̀ yìí jẹ́ lórí. Jẹ́ mi lọ. Ẹ̀yin lẹni ìsọ̀ pákó àbí ẹ̀ ń fa pákó. Àfáà ló ní sọ pákó. Wọ́n wá fi yàn bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni tí wọ́n fi bẹ́ẹ̀ lèmi ti máa lọ fa pákó. Àfáà ló ní sọ pákó. Wọ́n wá fi ìmáàmù síbẹ̀ làdáni wọn bá wọn fa pákó. Ni wọ́n bá wọn fa. Ok, iṣẹ́ kí ni tọ̀dọ̀ tí. Kápẹ́ntà lè. Ni wọ́n kàpótì. Ok, káfíńtà alápótí làwọn. Ọ̀gá ṣẹ́. Ibi aṣọ wọn náà mo tiẹ̀ ti rí. Aṣọ wọn rè àbí bí Ghana must go. Kàfáyà lẹ wá bẹ̀ sí wa. Kàfáyà. Kàfáyà o. No, sorry sir, káfí. Ìtí máa pè fún wa. Ṣé mo ní kàn ṣe súnà ọmọ mi fọmọ mi ni? Arákùnrin ẹ wá ẹ wo ẹ má tẹ́ o. Ẹ má bínú bàbá wa, ẹ má bínú bàbá wa. Ṣé nǹkan tẹ́ fi di ẹrù àná náà wá rí? Kò sí wàhálà. Kàfáyà! Kàfáyà! Sọ́rí ẹ̀ ò pé ni sọ́mọ kàmí lọ́hùn ni. Abẹ́wọ̀n náà dáadáa ò sí gan náà. Àwọn ẹ̀ṣẹ̀ sùúrù gbogbo ẹ̀jẹ̀ ti wọ́n. Mímọ́ ti rí. Kò sí wàhálà. Mi ìrírú eléyìí rí láyé mi. Láì jẹ́ pé onílé sílẹ̀kùn fún ẹsí látẹ̀yìn. Àìkàfí. Kí ni kan náà? Kàfáyà wọ́n ní wà ló làwọn àlejò kó báyìí. Arákùnrin ẹjọ́ tó lọ́wọ́ ẹ má sọ méjì wèrè ń bí ẹ má sọ méjì wèrè Kàfáyà jọ ń gbọ́. Ẹ ní sùúrù bàbá Lady K. No, káfí ló kọ ẹ. Káfí ni ta ni Lady K kí ló tọ́ ọmọ mi ni. Káfí ló. Ẹgbẹ́ mi ni na. Ẹgbẹ́ mi ni na. Ẹgbẹ́ rẹ bó káfí ìyàwó tèmi rè sọ̀yọ̀ ni. Wo káfí ìjà rẹ̀ báwo dájú sọ̀rọ̀. Kàfáyà nígbà wo ló bẹ̀rẹ̀ sí fá pákó tí wọ́n kan àpótí nígbà báwo làwọn ṣe jẹ́. Lady K. Sọ́ọ̀mọ̀ mi ni sẹ́. Ìyá bàbá yìí fi dá ìwọ Lady K wèrè wọ́n gbé kiri látẹ̀ kan pariwo Lady K ṣé mo sọ mọ́ Lady K ni wọ́n náà pariwo káfí mo ní Kàfáyà lórúkọ ọmọ mi ẹ̀ ń pè Lady K Kàfáyà káfí Lady K káfí. Yes, àṣẹbẹ́ gbọ́ngbà mo ní mọ̀ bá afọ apákó tẹ́ ẹ̀ bá afọ apákó mo ní mọ̀ fọ́ apákó ni. Níbo lẹ ti pàdé gangan náà. Mo nígbà tí ẹ ṣe project school èmi lèmi mọ̀ bá afọ apákó èmi ọmọ mi títí ń kan pákó tí mò ń fa fún. Ẹ lọ káfí.
ẹjọ ọ̀nkú níbo lẹ́yìn ti pàdé ẹ̀. lady kébù mo ti jẹ́ ṣọ. a béèrè ọ̀nà lọ́wọ́ mi nígbà tí. wàá béèrè ọ̀nà èsì náà ìgbà tí wọ́n á béèrè ọ̀nà sọ tẹ̀lé wọn lọ́bi tán lọ ni. èmi àti lady kébù ti jọ wà gan ni bàbá ẹ wo tẹ́ ń gbọ́ mi àti jọ wà gan. ẹjọ́ tẹ̀lé ká bá ní ọjọ́. ẹjọ́ tó lọ. kò sí lẹ́sìn lẹ́yìn náà. kò sí lẹ́sìn lẹ́yìn náà. kí ló fa wèrè mo ti náà káfí ìwọ́jú mi kí náà fún. tó bá náwó tó náírà sẹ́mi lọ́nà fún ni. ọ̀nà fún káfí. ìgbà tó náà fún ṣé bá sọ lọ́ra ìṣòro ra ṣòkòtò káfí sọ ní gbèsè ayé kò sí wàhálà ẹjọ́ tẹ́yìn bá fẹ́ fẹ́ yàwó. Mr. Man come back here ó lọ mú mọ̀tì kò sí wàhálà. ẹ̀yin náà fẹ́ mú mi sàn Kafaya àti ẹ̀ ti ta ayé bí wa ti ta dànù. ọ̀nkú bẹ́ẹ̀ ṣe mú yẹn mi ò ní àgbòjẹ̀dí nílé o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ṣe lóòótọ́ ló bá mi fa pákó mi bá mi. fa pákó ẹ yàtọ̀ sí pákó kí mo tún fa. ẹjọ́ ṣé igi mahogany ni wọ́n bẹ fa ni àbí ọ̀tàrà. ìrókò ni mo ní mò ń fa pákó ẹ ń bí pé ṣé mahogany ṣé tó bá jẹ́ mahogany yín ọba tiẹ̀ dá ṣé pákó nìkan mò ń fa kí n sọ fún ọ. Kafaya ó ń fa pákó ibẹ̀ bá mi. Kafaya wọ́n ti dá lè ṣe pákó lẹ̀ wọ́n wá supply ṣé 2x2 lẹ́yìn bá fa ni àbí. ẹni kí káfí òbúra sí tèmi àti ọba náà ṣe báyìí. Oh my God. a ṣe báyìí. nígbèsí ayé mi lójú mi. àti ẹgbẹ́nu sọ́jà rẹ̀ lérí kí olórí ibú ọ̀lọ́tẹ̀ mọ́ kí wọ́n lè mọ wálé àná. ríǹgì ni wọ́n máa ń fún ọmọ tí wọ́n máa fi propose. ṣé ilé irú lẹ́yìn ó jọ mi tó yẹ kẹ́ wá ru ọmọ yìí wá mo fa pákó mo kà á. àwọn fíìmù náà máa ń lo kò síbi ilé wọ́n máa lọ kàwé ni ibẹ̀ lórí àdírẹ́sì tẹ bá fún yàn. ó dẹ̀ ń fa pákó dáadáa. lady ké ní sùúrù ṣé kẹ́mi gbàgbé la kí n má sọ wọn kan mọ́ ìgbàgbé ẹ̀. mo júwe ọ̀nà fún yín lẹ́ẹ̀kan yìí. sí wàhálà. Kafaya ọkùnrin ni mo mọ̀ tí ì ṣe tú sọmù sóbìnrin náà ti tún ṣe tú sọmù ni. yàtọ̀ ẹni ọmọ èèyàn ẹni ọmọ ẹnìkan ká lè gbàgbé ẹjọ́ ń torí ọlọ́run. ríǹgì mélòó lẹ kó wa. àkùnrin ìwà kọ́lọ̀ wọn mọ́jọ́rú èmi gangan ni. ọjọ́ yóò ní irú kò ní dáa fún yín tí wọ́n bá yẹ olórí burúkú ṣé ìwọ olóbìnrin ẹ̀lọ́ Mr. máa ju bàtà fún ẹ ó fẹ́ ru wèrè wọn ó débi báyìí ó bẹ̀rẹ̀ sí mú kínní ó gbé ọmọ ní. Kafaya jọ torí ọlọ́run nínú àwọn méjèèjì sọmọ sáìsì ọmọ orogun wọn kí n mọ mo ṣe fẹ́ price yìí. size 9 lèmi. ọ̀nkú onímọ̀tì hello kí ni sáìsì sọ̀rọ̀ yìí. ní sáìsì ìgbà tó bá lé ó lé náà ni. tó bá ti rẹ̀ mọ́ sáìsì kì í. Kafaya ti bà tèmi jẹ́ Kafaya nígbà kí ni sáìsì ọ̀dọ̀ ń kù yìí torí ibi ṣòkòtò wọn ni mo ti máa wo ṣòkòtò máa wo bẹ́ẹ̀ ni ṣòkòtò ṣe fẹ̀ láì ṣe ṣòkòtò àṣàkẹ́. ọlá yín ò ní dé Kafaya ṣe bọ́ abáyé òkè ń tọ́ fẹ́ ṣeré gbogbo nǹkan tí mo fi gbé sí ayé mi kó jọ sáwọn owó ìwèrè báyìí lóye kan máa wà náà máa wò mo ti bá golomọ́ọ̀tì ṣeré máa mo ti bá golomọ́ọ̀tì ṣeré kò sí wàhálà. ẹ má bínú sà ṣe é ti bá wí tán kọ ká máa lọ. lọ́ọ̀bù. ṣebí lẹ́yìn ká ẹ bá wí kó sì lóun ò ní ṣerú ẹ̀ mọ́ ká sì kọ́ntínú dáa sí. ta ló fẹ́ tẹ̀lé gangan nù yín. mo ti ní kó tẹ̀lé òun mi ti yọ̀ǹda. èmi ni ó tẹ̀lé. kó tẹ̀lé òun. ìwọ wá dóbi ayọ̀ ní ìlú. ìjà mú ọjọ́ ni sà ń tà wá fún. ọjọ́ ò ní kò ọjọ́ yìí ò ní kò orí yín ti burú orí yín dàrú ọjọ́ ò ní kò ẹ̀yin tẹ wálé àná ìwọ jẹ mísífà eléyìí ní ìsìn ó ti mú mọ́ọ̀tì bíi méjì tí bá fi yín lẹ̀ gbà ó lẹ̀ nírú fíríjì lọ bó ṣe wò yìí mo di ẹ bọ́ta ká ọmọ òrùkúrí ẹ dàrú sórí táyé yóò fi parẹ́ ọ̀ tó wá ní lọ́kọ̀ mọ́ fúnra mi nífẹ̀ẹ́ kan mi ó yá ìta. ajíkẹ́ mi mú mọ́tẹ̀ kan sí. ọkú ẹ lọ mo máa rọ́kọ̀. òun yóò bá mi kà gbẹ̀rú sí mi. ẹ jọ bọ̀dá lásán gbangba sọ ọ̀rẹ́ yín rè ọ̀rẹ́ yín rè ẹ ráyé wa ẹ̀yin méjèèjì o ẹ rí ayé wa ṣé aṣọ làwọn wọ̀ tó dàbí kanopi tí wọ́n lò pàtí ẹgbẹ́ báńkì yẹn máa wà lọ. sá. mọ̀ mí ni o. ok. èmi yẹn ń pè ní bọ̀dá lóru ẹ̀kọ́ kan mọ̀ mọ́ jẹ́ Pablo ṣẹ́sì bá ti ń jẹ́ Pablo mo ti fẹ́ bínú nù èmi yẹn máa ń pè ní wọlé má jẹ́ kó dùn mí tí n bá lọ kí n lè lọ mo ti náwó jù lórí ọ̀rọ̀. ẹgbẹ́ wọlé tí yìí wá dùn èmi báyìí torí ẹ wọlé wá kó bà mí ẹ̀yin ni Pablo ayé yìí ò ní dá Pablo ẹ ti west kó bàbá yìí ẹgbẹ́ báńkì yẹn máa lọ tí bá sẹ́yìn gbòmọ́ bí tẹ wá yẹn Kafaya sotiri olùsíṣẹ́ yarí ni ló lò yá àkókò kó sí wa ẹgbẹ́ báńkì ọ̀nkú mo lè kàn yín bí àgbò. ṣé ẹbí lè pè tẹ wá súnmọ́. tí bá ra onígbàyà. ọba àwọn dáadé sọ̀rọ̀ onímọ̀ lọ́jọ́ àlàmísì ọmọ báwọn òkú máa wálé àwọn èèyàn tó ti fún kọ́mọ̀jẹ̀ tó wò mú yín lọ. ó tọ́ ni ẹ má sún mọ́ òun. má jẹ́ káwọn òkú ọ̀run wálé mélòó palliative táwa gan nílé tára ọ̀run tó wá jẹun bẹ̀. ẹ mú déètì kí n dẹ̀ máa fà.
Uncle. Yes, sir. Ẹ ti mú déètì fúnra yín. Bí time ò ní ká fi. Kò ní time. Anytime tá bá ti fẹ́. Yà, ẹ ṣé sà. Ẹ pẹ̀lẹ́. Gbà tá fẹ́ wọ kitchen lẹ́ẹ̀kan. Okay, sir. Ẹ rí pé mi padà láì mú nǹkan kan lọ́wọ́. Okay. Mo microwave meat pie tèmi. Ẹ kúkú pé gbogbo microwave rọ. Ẹ má wulẹ̀ mọ ẹyọ kan. Ẹ gbé kò dára. Kàfáyà. Kàfáyà. Ó bá mi fa kíní yẹn náà. Yes. Ẹ gbé microwave. Ẹ̀yin lẹni kí n máa gbé microwave lọ. Bí akẹ́ bá mi pọ̀ rẹ́yìn káwọn náà wá gbé fridge. Kí má dé ta máa ń pè. Nítorí ń fa mi náà sọ. Bọ́dà Nuru! Lọ́yà Kunle! Bọ́dà Nuru! Kàfáyà! Sorry tó ṣe. Microsoft tẹ́ni ẹlẹ́ni rà fún mi pé kí n máa fi wọ́n mọ́ mi. Sorry pàdé Bọ́dà Nuru gbé lọ yìí. Microsoft! Bọ́dà Nuru! Bọ́dà Kunle! Uncle!